àlejò wa yìí ọlọ́run darapọ̀ mọ́ wọn àwọn náà tí wọ́n bá wà ọlọ́run darapọ̀ mọ́ ìjókòó tí wọ́n náà wọ́n jò bàjẹ́ ọlọ́run ẹ fààyè gbà wọ́n bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Kọrin gan torí pé Olùdúwà tó kó wa. Olùdúwà yìí ti wá ní. Ó máa ń wá lọ́ba jẹ́. Oníṣòwò tí kò ní àárín àjọ. Àgbèrè tàbí ilé. Oke bàbá Nabi Sàlẹ̀sà àkí ẹbí wọn lórí àbúrẹ́sà àkí gbogbo ìyẹlúyè àkí ìyàlódà àti gbogbo ẹ̀yìn tí a mú àfi ìrẹsà apá ìrẹsà pẹ̀lú wọ́n lórí ìgbìyànjú máa lọ fún ẹ̀yìn o. Àwọn tí àwọn bá yín àwọn ni ọmọ yín láti ìrẹ̀lódò lábẹ́rẹ̀ tí ẹ bá wò nínú ìtàn ọ̀la yóò gbé a ní àwọn ọmọ Odùduwà mẹ́tàlẹ́ ìrẹ̀lódò lábẹ́rẹ̀ tí ó jẹ́ ọmọ fún ẹ̀yìn bàbá Arẹ̀sà torí ẹ̀yìn bàbá wọn ẹ̀yìn àbúrò bàbá wọn àbúrò bàbá ẹni sí bàbá ẹni torí pé agbóhùn tó ń gbé Odùduwà bí ọkọ̀ bí ọ̀pọ̀lọpọ̀ wá bí ọmọ méje mẹ́ta wà nínú ọdún kọ̀bẹ̀rẹ̀ mẹ́rin wà ní Nàìjíríà lẹ́yìn yẹn ọ̀pọ̀lọpọ̀ wá náà àbúrò kan tí a rí ọ̀rọ̀kún lẹ́gbà alára àjèrò olùkọ́ Arẹ̀sà Oníkòyí ìṣúná òwe ti òlú ìrìnàjò ọlọ́pọ̀ṣá sáà ní wọn bẹ́ẹ̀ ọlọ́pọ̀ ti wá pọ̀ wọ́n fi 16 mẹ́rìndínlógún sínú àkọọ́lẹ̀ àwọn kan ní pé wọ́n tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ àti ètò gbogbo ẹni wọn bàbá àti tí wà ní ilé àtàwọn wà ní ìròyìn lágbó ọlọ́run ohun tó wá ṣe lè yóò sọ wá pọ̀ àti ọ̀pọ̀ ṣoṣo ẹni ọmọ tí mo bá ń sọ̀rọ̀ ni wọ́n pè ní olóyè Tolúlàṣẹ tó sì táyé Tolúlàṣẹ ti ìlú Àjàṣẹ́ ní ọdúnlógún ní ọdún agbìyànjú a ṣe ìṣọ̀kan lọ́pọ̀lọpọ̀ gbogbo ìlúmìnira àgbẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ tí wọ́n kú jáde ní 2010 tàbí pẹ́lẹ́ ìrọ̀lọ́jọ́ ní ààfin alákòóso ní ìṣẹ̀lẹ̀ ní 2010 lẹ́yìn ìrìn àwọn tẹ̀síwájú anígbà lẹ́ṣẹ̀ṣọ̀kan ojú àméjì àṣìyẹ́ ní ààfin ọ̀rọ̀ nílà ní 2012 lẹ́yìn ìrìn àwọn òtún wa wọn náà bí ètò alphabet Odùduwà mo ti wá sí ààfin rí tí wọ́n á kọ́ kábíyèsí àtàwọn praise ní alphabet Odùduwà lẹ́yìn náà gbogbo táwa ṣe báyìí sí táwa ṣe lẹ́nu ó jẹ́ ìpọ̀ ìtàn tí kò ṣẹlẹ̀ rí àìfàyàtà ẹ̀ṣẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí àṣà àti òfin ní ọ̀dọ̀ wa náà àwọn Odùduwà mẹ́ta yẹn àti ọba Àjàṣẹ́lé ní jẹ́ sọ́tòbò ó jẹ́ kápítà ìfọ́lọ́gbìnrin àwọn ọba ńlá mẹ́ta ní ilẹ̀ ìrìn náà lẹ́yìn àti ní ọba ní ọdún 40 nípa máa ṣẹlẹ̀ lọ́wọ́ náà a ní àwọn ẹ̀rọ ọkọ̀ tó máa ń fún wa ní ṣòro náà àwọn ẹ̀rọ yẹn àmákò wọn ní ègbò tí wọ́n ní pé kọ́ máa gba àfihàn kọ́ máa gba àfihàn kọ́ máa gba àfihàn wọ́n gba títí tí wọ́n gba àfihàn láti fi 2018 màdọ́gba àfihàn láti 2018 àrọ́pọ̀ já sí ní pé ọwọ́ ìjọba wà mẹ́ àmọ́ àwọn bàbá wa lọ́ba káríkọ́ ẹ̀dá tó mọ̀ sílẹ̀ yẹn wọ́n ṣe pẹ̀lú alákòóso yẹn mọ́ láti gbà yẹn alákòóso tí ẹbí yẹn gbogbo wá yàn tí àwa fi tẹ̀síwájú láti ní alákòóso wa àwọn olówà ní ìkàlẹ̀ yìí ìyẹn ní pé alákòóso wà ní ààfin ìyẹn tí wọ́n alákòóso wà ní ààfin ní ilé alákòóso wà ń ta gbogbo ọmọ ayé wa nìyẹn àmọ́ àwọn pé jọ́kọ̀jọ́kọ̀ alákòóso padà sí ààfin ọlọ́run bá kó bá wà tó nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí tó ń gbà fún wa gbà fún ọjọ́ ìgbà alákòóso nígbàtí wọ́n ti gbà fún oníṣàbẹ̀rí wọ́n ti gbà láti 350 years ago wọ́n ti gbà fún oníṣàbẹ̀ ọ̀hún ọjọ́ oníṣàbẹ̀ jẹ mọ́ wọ́n gbà lọ́wọ́ oníṣàbẹ̀ keje
àwọn jẹ́ tí wọ́n títí pàtó wá di 2005 oníṣàbẹ̀ tó wá gbà á ti wájà àwọn ọlọ́pù wọn ni àwọn àgbà ìkù tí wọ́n àgbé èèyàn yá ni wípé oníṣàbẹ̀ gbogbo tó jẹ́ mọ̀ dúdú wa so lọ́wọ́ àkọ́ṣá àwọn ọkọ̀ máa ń fẹ́ gbà àti òdúdú wa lọ́dún àlọ́hùn ló mú wa gbé ìgbésẹ̀ tàgbé ní èyí kí ni ìgbésẹ̀ tàgbé ni wípé a ní pé gbogbo àwọn ọmọ dúdú wa tó bá wà nílẹ̀ bẹ̀rẹ̀ tó bá fẹ́ jẹ tí tó bá papòdà tó bá fẹ́ jẹ mí àwọn tó bá wájà tó bá fẹ́ jẹ mí láti wá ṣe ìpèbí ní Nàìjíríà a wá ṣe ìrìnàjò ìpèbí ìyẹn ní mọ́tò Nàìjíríà wọ́n sọ ní Ilé Ifẹ̀ ní ilẹ̀ Yorùbá nìyàn so láwọn ní pé nígbà tẹ́lẹ̀ gbogbo wájà àwọn tó fẹ́ gba àfẹ́ ní gbogbo náà ìgbà tó fẹ́ gbà wọ́n ké sí mi ní pé ìṣọ̀kan òjò àbí nígbà tí wọ́n ṣe ni wọ́n fi mọ̀ ní níbẹ̀ wọ́n ké sí mi ní ìjọba wọ́n fẹ́ gba ààfin onípọ́pọ́ ni wọ́n kúra mọ́ lọ sí Ifẹ̀ alọ́bàbà ní bàbá kábíyèsí ọ̀ní aṣọ fún wọn yàtọ̀ fún àwọn bàbá wa lọ́rẹ̀kọ́ṣà àwọn bàbá wa wọn ní sàbẹ̀ àwọn bàbá tó wà kalẹ̀ yìí àtàwọn mìíràn tí wọ́n bàbá wa àti lọ sí ààfin ní gbogbo yẹn alọ́bà ìjọba wọn. ìkọ́ṣẹ̀lẹ̀ ní ọjọ́ yẹn ọba tó gba appointment mo fẹ́ fi lè fi kọ̀bí hàn wá ní wọ́n lè máa wúlò ọba tó gba appointment lọ gọ́ọ̀mẹ̀ntì pé ká fi wá ṣe àwọn fẹ́ lọ ṣe mítìnì yẹn ọba màníkì ọba yẹn wọlé mọ́tò báyìí láti máa bọ̀ wọn títà gbọ́dọ̀ ìyàwó ẹ̀kú ọba bá kọ́lẹ̀ nínú mọ́tò wọn ní kí lẹ́bàá tó lẹ́wọ̀ wọn ní pọ́sì tó pọ́sì ìyàwó ẹ̀ lẹ́ẹ̀kọ́ rẹ̀ pọ̀ sọ́nà ọjọ́ àjọ ìwà ó jẹ́ pẹ̀lú ní lágbára rẹ̀ sọ́ba iṣẹ́ ìgbà yìí aṣáàṣì ajagun ajayi ìjọba wa tẹ̀lé kan tí àwọn bàbá wa sọ níjọ́ yìí náà wọ́n ní pé ẹ̀yin tó rẹ̀ fi jẹ́ ìyàwó tó ti kó kalẹ̀ ìyàwó tó jẹ́ àtógò ó lọ́ọ́ bá gbà fún gbogbo nílẹ̀ ẹ̀yàn mo lè dá gbogbo tó fún wọn wọ́n lè dá padà fún yẹn làbá ṣe bó ṣe bó ṣe wọ́n ṣe yan alákòóso wa nìyẹn ẹ̀ wọ́n yan ní gbogbo fún wa nìyẹn àwọn nìyẹn lọ́jọ́ kò sẹ́gbẹ̀ẹ́ bàbá àyọ̀ ni. nígbà tó ń yan onígbogbo làwọn ní pé kí o a máa bẹ̀rẹ̀ àṣà yìí láti lórí gbogbo làwọn lọ ṣe ìpèdí yẹn lọ́dọ̀ ọ̀rọ̀ gún ìlà ọjọ́ méjì lánàá ṣe ní ọ̀gá ìfẹ́ àwọn fídíò wọ̀nyẹn so a wá ṣe ìrìnàjò ìpèdí tó pín ìpèdí yẹn ní pé a lọ káàkiri gbogbo ààfin àwọn bàbá wọn àti ààfin àwọn ẹ̀gbọ́n àtàbúrò wọn ìyẹn ní pé gbogbo ààfin ọmọ ìlú àpáta tó wà ní Nàìjíríà pátá la máa tẹ̀ ní àfiwá sí ọ̀dọ̀ bàbá wa ní a gbọ́ nítorí pé bàbá ni àìsà jẹ́ sí Alápẹ̀tù oníṣàbẹ̀ onígbogbo àti ọba Bìní àti Olówu bẹ́ẹ̀ àwọn méje náà wọ́n méje agbọ́dọ̀ pàtàkì pé aláti débí òun ló pàtàkì dé ìbẹ̀rẹ̀ láṣẹ ní àjò ní ìwá bí lágbọ́ Ọlọ́run padà máa ṣe títí lọ nìyẹn a ṣe kó kí a lè bá dá gbogbo àfihàn kí ẹ̀bùn má lọ jókòó sórí ẹ̀ ní mọ́ ẹ̀bùn tó wá gbé jókòó sórí ẹ̀ á mọ̀ pé òun ní lè ṣe ìrìnàjò yẹn òun lè wá sí gẹ̀mọ̀ so á fi àṣà yìí fi dá gbogbo àwọn àfihàn ní pé ẹgbẹ́ máa jẹ́ o tẹ́bí bá ti yàn àwọn bá máa mú ẹja ṣé Yorùbá ni wọ́n bá ti rí wọ́n ṣẹ̀ máa sí wá lẹ́yìn tó bá yẹn náà àṣẹmáwá di ní adé so onípọ́pọ́ máa dé àwọn adájọ́ onípọ́pọ́ ní January tó wáyé tó síwájú náà ní àti ìmú déètì pàtó táwa ti mú ajẹ́kẹ́ mọ̀ a fẹ́ kí ẹ wá gbé wa lárugẹ nígbà táwa ti fẹ́ dé adé yẹn Ọlọ́run ṣe wá ṣe ìyànlọ́pọ̀ fún wa kábíyèsí olówó tàbíkùtàlẹ́pà ní ìrìnàjò ìbí sí bàbá wa ṣe Ọbásanjọ́ fún wa pẹ́sidẹ̀ntì wa àwọn ti sọ pé táwa jẹ tán ó lè bá wa ọ̀fíṣà àwọn alọ́bá pẹ́sidẹ̀ntì wa yẹn pé nípa fẹ́ ṣe yìí Ọlọ́run bá ṣe bá fàdúrà sí kóòdù nǹkan ọ̀fíṣà sí pé ìjọba rẹ̀ wọ́n mọ̀ pé wọ́n fẹ́ dé àwọn ẹjẹ́ wọ̀nyẹn o wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ní dípò dípò wọ́n dé ní ọ̀hún so àtidáàbò bó ní ìjọba tàbí mú àṣẹ tó àkọ́kọ́ ní tí a fẹ́ ṣe so adúpẹ́ Ọlọ́run tó fún wa ṣe dé ọ̀dọ̀ bàbá wa kábíyèsí àìsàpá so lẹ́ẹ̀kan sí ìgbàmọ́ tí mo ń bá ìṣòro lórí ìdúró láṣẹ tó sì táyé ẹ ṣé o. nísìnyí máa fi àwọn bàbá wa hàn àwọn náà máa bá wa sọ̀rọ̀ ní kọ̀ọ̀kan kábẹ̀rẹ̀ láti ní bàbá Alápẹ̀tù ti Kétu bàbá wa Oníṣàbẹ̀ ti Ilé-Ṣàbẹ̀ bàbá wa Onígbogbo ti Dáńbòbò ìyọ̀dọ̀ àwọn súnmọ́ tó gbòlọ́mù bàbá wa Ògúnbà ti Ilẹ̀ Ògúnbà àwọn súnmọ́ bàbá wa Oníbà Ọ̀ríjẹ̀ ti Ọ̀ríjẹ̀ àwọn olórí Alápẹ̀tù
adúpẹ́ lèmi pé àyọ̀wá pọ̀ sí i pé ìran Odùduwà ẹ̀sìn wọn ti ń péjọ ìran ọba aládé tó ní adé tó bá wọn ní adé ẹ̀sìn wọn ti ń jọ ìmọ̀tú ìmọ̀jọ gbogbo wọn ní lórí ayé wa ìwéjú lórí wa ìwéjú lórí yìí ìwéjú lórí ìlú yìí ìwéjú àwọn olóyè gbogbo àtàwọn wálé náà láti rí alákòóso ní sàbẹ̀rẹ̀ gbogbo ògbóma ọba lọ́rọ̀ àti ẹkú ìlémú ìbẹ̀rẹ̀ bá ìlémú àgbáyé ẹ̀ṣẹ́ tó pọ̀ àtúmọ̀ abẹ́rẹ́ àmàrò yìí ẹ bá wọn sọ́wọ́ papọ̀ kí ẹ ti wà lẹ́yìn gbogbo ìdàgbàsókè má tó kọ́ ẹrú mọ́ wọn ní àbájọ wọn la fi sọ̀yà ọwọ́ kan ọ̀rẹ́ lórí ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ ti wà lẹ́yìn bàbá wájú kárí bàbá wẹ̀yìn kárí bàbá wọ̀ ọ̀tún wa kárí bàbá wọ̀ ọ̀sán kárí láti ṣe fún wa adára fún wa ṣe tó pọ̀. àti bàbá wa àti gbogbo àwọn abẹ̀wò rẹ̀ pátá káwá bá délé ní ọlọ́wọ́ fún alẹ́ tó gbogbo pẹ̀lú àlàáfíà ọlọ́wọ́ tuntun ẹ̀ṣọ́ àwọn ọmọ wọn ẹ̀ṣọ́ àwọn ayé ẹ̀ṣọ́ àwọn ẹbí ẹ̀ṣọ́ àwọn ará àwọn ẹ̀ṣọ́ fẹ́ ti wa alálẹ̀ ọ̀fẹ́rẹ̀ ìkúnlẹ̀ ẹni tó ní náà fẹ́ yóò gbélé máa gbọ́ dáadáa bí mo máa lọ ní àti gbogbo ẹ̀ta wà ní ilé ìwé pẹ̀lú àlàáfíà pẹ̀lú ìbàlọ́kẹ̀ ní oṣù máa wà ní gbogbo ní gbogbo àwọn èèyàn mi tí gbogbo wọn wá alákẹ́tù oníkókó oníṣàbẹ̀ ogunba oríjẹ àti olórí àti olóyè mi pátápátá délé ní olúláṣẹ ọlọ́run ọba yóò fẹsẹ̀ wá délé láyọ̀ àdélé láyọ̀ òní kò tẹ̀ tó tọ́lẹ̀ bá ti ṣe bá ké bẹ́ẹ̀ láì ṣe bá rọ ọlọ́run ní kẹ́kẹ́ àti ṣe ẹlẹ́dàá òní kẹ́kẹ́ àti ṣe o ayé gbogbo àgbáyé mi nítorí pé wọ́n ní èyí tí wọ́n ń gbọ́ lọ́gbọ́ ẹ máa ń gbọ́ èyí tí a ní nígbà lè gbà á máa ń bà abẹ́rẹ́ òní kọ́ ọmọ aṣọ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan òní kọ́ ọmọ aráyé òní kọ́ lẹ́nu wá o ọmọ aráyé òní kọ́ lẹ́nu wá o ayé wa kalẹ̀ bàbá wa ọlọ́run fún ọlẹ́nu kúkú àlàáfíà ìbàdàn ọ̀kẹ́ tó fi pẹ́lẹ́ lórí pẹ́pẹ́pẹ́ tó pé pẹ́pẹ́ ní ìṣàwọ́dúdú bí arọ́ ìpẹ́lọ̀pẹ́ pẹ́lú wà wà gbogbo igi làgbà ló wà má àgbàdo làgbà àdàgbà àrògbò ayé wa kalẹ̀ o àwọn ayé wa ní tẹ̀tẹ̀rẹ̀ wa adábúlò ẹ̀rí bá di yó ẹ̀rí jáde ẹ̀jẹ̀ o ẹ̀rí jáde oṣù ayé ìkàlẹ̀ àdúpẹ́ lọ́dọ̀ yín ẹ̀kọ́ tèmi ni ọlá oyè ní ìran ìṣọ̀lá òdòdó kejì oníṣàbẹ̀ ọ̀ṣàbẹ̀ àdúpẹ́ ẹ̀ṣẹ̀ òkú. ọmọ àrẹ̀sà sáyé wà náà ṣé kí wá àrẹ̀sà sáyé wà náà ìgbà jáde bí òwò adé apẹ́ lórí ìgbà tàbí àrẹ̀sà àtàrí lánàá ó tún bí ọmọ àrẹ̀sà sáyé wà náà ṣé ìgbà àrẹ̀sà sáyé wà gbogbo ọmọ Odùduwà tí ìpínlẹ̀ rìpọ́bíkì pín sí ọ̀dọ̀ dáàmì mo dúpẹ́ fún Ọlọ́run pé a kò sọnù a tún padà wálé ilé yìí la wà yìí bí ogun bá fẹ́ lé ní ìtàlógún tí ń lé ní là ń padà wálé ogun náà pọ̀ nítòótọ́ ṣùgbọ́n a ṣe gbogbo agbára títí a wálé à ń bẹ̀ ní àríwá yìí ẹ dìde ẹ gbà wá ẹ tì wá lẹ́yìn
ọlọ́run wa tiẹ̀ ní àlẹ́yìn ojú kò ní tì yín o àṣẹ ìbọ́lọ́jọ́ àṣẹ ìkò ní báyìí o ìyẹn rí bá wa ṣe títí àpò lóko ẹrú yìí nítorí wọ́n ń gba gbogbo ohun olùgbà wọ́n ń gbà mọ́ wa lọ́wọ́ ní òkùnkùn lọ́hùn ẹ dákun torí ẹ̀ láti wáyé torí bí ọba jẹ́ pé tó láṣẹ jẹ́ ọmọ dáadáa lájẹ́ ọtí kan dùn bí wọ́n ti tọ́ ṣe ga àbí oníkókó tí wọ́n fi gbà á lọ nù ṣùgbọ́n nígbà tó ké gbàǹjà rẹ̀ sí wa láti di asáré láti lọ bá wọn tá a ṣiṣẹ́ lára títí ìjọba gbà sẹ́yìn fún wa ọdún kẹta tàbí ìjọba ọdún ṣùgbọ́n lọ́dún yìí nìsín wọn á ní ọmọ ní kókó káyọ̀ jáde ká gbé fún wa lẹ́ni tó bá jẹ́ bẹ́ẹ̀ á wà lé káwá ṣe tèmi ìrìnàjò tèmi náà láàrin títí láti ní ọ̀dọ̀ yìí wọn á fẹsẹ̀ tẹ ilé ìdàgbà ẹ̀ káwọn mú ilé ìdàgbà ẹ̀ gbogbo àwọn ọmọ ìlú àkókò pátápátá láti ká ìlú díẹ̀ títí láti wá débi à ń sì ń tẹ̀ ń káyọ̀ yìí ọlọ́run àbúrò àṣírí ìná kò ní tán owó yìí bí ọba ti di inú January yẹn kẹ́kẹ́ ìdíkẹ́ wa gbé wa lárugẹ tí àwọn tí ń tu ipò mọ́ wa lọ́wọ́ kí wọ́n lè fà sẹ́yìn kí wọ́n fún wa ní orí ọ̀tọ̀ ẹ̀sìn púpọ̀. Kí ọlọ́run kí àwọn aláàbò àfi kábíyèsí wa. Ẹkúlé o àlàyé adúpẹ́ ọ̀rẹ́ ọpẹ́ ní lọ́dọ̀ ẹlẹ́gbẹ̀mọ́ rẹ̀ pé kàyí ó wáyé ìgbà tá a bẹ̀rẹ̀ èmi pẹ̀lú orí àṣẹ mo kí gidi gan ọkùnrin òkú ṣe rí àwọn tó dìbò wá ní àwọn mẹ́ta àwọn òkúta ìdálórí òkúta òkúta ọlọ́run tó wà wọlé àti wà lórí àgbà wọn bàbá ìtì wà bẹ́ẹ̀ sí wàá ìtì wọn wọn ti ṣe bí owó ọdún wọn lórí wọn láti ṣe bí owó ọdún tó lè díẹ̀. àwọn eléyìí tó kúta ìdálórí òkúta òkúta afẹ́fẹ́ àjàlẹ́ àjàlẹ́ báyìí nítorí ibi tá a ṣe dé ó ti lágbègbè nínú yíyá nínú yóò àti kó gbogbo wọn dé sí ilé bàbá wọn. nígbàgbà kan oníṣàbẹ̀yìn nídìí ajá títí òòlé náà ajá lórí ẹ̀ ètí àfìgbà àfihàn kalẹ̀ òní ìdàkúndé ọ̀pẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀ ọ̀pẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tètè lè pọ̀ mo kí ní pé ẹ̀kú oríire gbogbo àwọn Yorùbá aláfi ọba kú oríire wípé ìran Yorùbá wọ́n ríra wọn kóra wọn jọ wọ́n papọ̀ láti ẹnu èmi lọ ìran mi kò ní lè borí wa mú ìran mi kò ní lè rẹwà kẹ mọ́ Yorùbá máa rí síwájú kò ní lọ sẹ́yìn ẹnu wa ó ti dúró báyìí àti ṣàtìlọrí kí Ọlọ́run bá yóò mọ̀ ó sì lọ́ba wá sí orí fẹ́ kò ṣẹlẹ̀ nígbà nípa àdúrà àbàdì ọba pápá ìfẹ́ta àti ilẹ̀ Ògùnbà ọmọ ilé alápẹ̀mí. sọ̀rọ̀ fún ilé ẹ̀ka èmi ni ẹ̀dùn Simon ọba Adékọ̀yà Awolide kejì ti ìlú ọ̀họ̀rí ìdè lápapọ̀ ẹ ṣeun. àdúgbò ló ti bá padà wálé lè má mọ orúkọ mi máa fẹ́ kí n sọ orúkọ mi fún yín orúkọ tèmi ni ọba Ajíbádé Adébọ̀wálé Adégbètè Adékànbí Alákétun Ọ̀fọ̀tún Yorùbá ilẹ̀ olómìnira Bẹ̀nẹ̀. kábíyèsí wa onígbòkú tàbí orí ẹ̀rọ tàbí jáde. Onípópó ló fẹ́ bá wa sọ̀rọ̀ báyìí. Onípópó wọ́n gbọ́ Yorùbá ní ìlú Pópó àmọ́ wọn kì í sọ Yorùbá
dáadáa nítorí èdè tí wọ́n ń sọ jù. Ogun tó jà wọ́n níjọ́ kìíní àná ó jẹ́ kí èdè Yorùbá kó dúró dáadáa mọ́ ní ẹnu àwọn onípópó nílùú Grand Popo. Ìdí nìyẹn tó jẹ́ pé onípópó fẹ́ fi Faransé fi sọ̀rọ̀ kó lè bá sọ gbogbo ohun tó wà ní inú ẹ̀ tó Yorùbá ò kì í yá sọ fún bẹ́ẹ̀ yẹn, ṣùgbọ́n ó gbọ́ Yorùbá dáadáa. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ láti ẹnu onípópó. Pé ọlọ́gbọ́ fún ọ̀rọ̀ ọ̀fẹ́ kí ní yóò kù lórí ilẹ̀ tó jìnnà sí. Je suis rentré, j'aime mon père. Mon père dara les enfants et les enfants de mes enfants. Wọ́n ní bàbá àwọn wọlé àwọn ní bàbá wa, bàbá ó sì bá wọn gẹ́gẹ́ bí ọmọ ìlú bàbá wa. Ó dàbí kó máa wọlé padà sí ìlú òun wa. Oui, parce que papa il est jeune, il est beau, il est fort. Wọ́n náà wọlé bí bàbá gẹ́gẹ́ bí ọmọ àná. Ìwà àwọn owó wọn dùn, ó sì níwà. C'est une grande joie pour moi. Wọ́n ní gbogbo ọjọ́ àyọ̀ fún àwọn ọjọ́ àgbéká wọn máa padà sí ọ̀mọ́. Oui, parce que depuis tout jeune, j'ai toujours rêvé un jour, quand est-ce que je devrais connaître mon histoire, je vais à l'origine de mon histoire. Aujourd'hui, c'est fait, je rends grâce à Dieu. Wọ́n ní àwọn olùfẹ́ tẹ́lẹ̀ pé àwọn jáde jọ̀gá táwọn fi kiri gbogbo orílẹ̀-èdè àwọn ọba wa. Ṣùgbọ́n àwọn yín Ọlọ́run pé Ọlọ́run fún àwọn ọ̀fẹ́ yẹn láti wá sí lónìí. Àyọ̀ wọn ọjà ayọ̀ fún àwọn gẹ́gẹ́ bí Ọlọ́run sì ní àwọn pé àwọn ọlọ́wà ní ìlànà àwọn gẹ́gẹ́ bí òní ọjọ́ orí. L'histoire a commencé depuis très longtemps et Onikoko est parti depuis très longtemps, disons, ça fait plus de 520 ans, pour être exact, 520 ans que notre histoire n'est plus ressortie. Et l'histoire est groupée quelque part. La suite, je remercie les ancêtres que je serai celui qui va rapporter la couronne dans mon royaume, dans mon village, pour faire honneur à mes ancêtres disparus, pour une reconnaissance de toutes les batailles qu'ils ont fait, parce que c'était des guerriers, ils ont fait de grandes batailles. Je suis heureux, je suis fier de ramener aujourd'hui la couronne à la maison sous la bénédiction du Père, sous la puissance du Père que je viens de rencontrer aujourd'hui. C'est une très grande chance. Wọ́n ní ìlú rẹ̀ dúró láàárọ̀ yìí àyọ̀ wọn kún pé wọ́n ní ọ̀rọ̀ pé nísẹ̀rẹ̀ lọ́ọ̀dọ̀ láwọn èèyàn wa yìí pé wọ́n ti ń fà ọjọ́ ti pẹ́ tí wọ́n ń fà lórí ìlú yìí ìjà yìí ti ń ṣẹlẹ̀ tó lọ́wọ́ fi gba ńlá díẹ̀ àwọn náà fi rí bí àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn gbé ìgbésẹ̀ láti jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ fún wọn kí wọ́n sì wọ́n káàkiri ṣùgbọ́n láàárọ̀ yìí bẹ́ẹ̀ ṣe gbà wọ́n láàyè táwọn fi sọ̀rọ̀ kálukú tí ó dùn bẹ́ẹ̀ fún wọn láṣẹ pé ìlú wọn ààyò rẹ̀ kú kan ìjọba fún wọn láṣẹ àwọn káwọn apára ilé láti gbé àwọn ní ẹnìkan tí àwọn ṣe wá sí ìlú ilẹ̀ Sàǹpà. Je remercie Tolu Lachet. Wọ́n náà wọ́n kí ní gbogbo. Tolu Lachet, il a beaucoup fait, il a risqué sa vie, il a risqué beaucoup pour le succès de ce qu'on est en train de faire ici. Et je remercie Ogumba, je remercie Horide pour tout le développement, surtout pour l'amour du projet et le suivi qu'ils ont fait pour la réussite de tout ceci. Wọ́n náà wọ́n kí gbogbo àwọn bàbá rà tó pè wọ́n ní dáwọ́ wọn káwọn kí àwọn sì fi gbàgbọ́ pé àwọn wà lábẹ́ yìí gẹ́gẹ́ ìwúra ẹwà aṣọ tí lẹ́ẹ̀kì kò wọ́n bá pátápátá àwọn sọ pé àwọn ní ìdí táwọn lábẹ́. Les trois enfants de Odougoua, Onidjamé, Alakiko, Onikoko, aujourd'hui retrouvés chez leur papa, ensemble à voilà. Pé àwọn ìdíjọ́ lọ́wọ́ náà pé ọba sábẹ́ àti àwọn pàbí tó ètò àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n sì ríra àwọn lọ́dọ̀ bàbá pé àwọn
kábíyèsí balẹ̀ ọ̀la o máa ń sọ̀rọ̀ láńkáláńká ìgbẹ́kẹ̀lé fọwọ́ ti lé ìgbà láwọn ní fọwọ́ tòbìrì bí ọ̀pọ̀ síkì lẹ́yìn ọgbà àbúwọ́níwó parí ọ̀la yàtọ̀ bá fọwọ́ tì wọ́n lẹ́yìn ọ̀gẹ̀gẹ̀ bí bàbá ọmọ tí fọwọ́ tọmọ ní oṣù mọ́ ọba níwèé gbèjé gbogbo ẹni ọba tí lẹ́yìn kábíyèsí ọ̀gbà bí ìfọwọ́ tì wọ́n lọ́wọ́ tì lẹ́yìn kábíyèsí ọ̀gbà èdè ìjọ ìfọwọ́ tòrò bákan wọ́n tì wọ́n lẹ́yìn ọ̀gẹ̀gẹ̀ bí bàbá ọmọ tí fọwọ́ tọmọ ọmọ rẹ ti sáwálé ọ̀pọ̀ ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà kábíyèsí bá ń gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ náà ni ìgbẹ́kẹ̀lé fọwọ́ ti lé ìka láàmù wá fọwọ́ tó kiri níbi lẹ́kọ̀ọ́ ọgbà dúró níwó parí ọ̀la àmọ́ ti wálé bá fọwọ́ tì wọ́n lẹ́yìn ọ̀gẹ̀gẹ̀ bí bàbá ọmọ ti fọwọ́ tì olùgbọ́n àjọ tó ní àlàkọ̀jẹ́ pé ẹ̀gbọ́n tàbí olùgbọ́n afẹ́ tó sáàlà pẹ̀lú olùgbọ́n wọ́n wá jókòó pé bóò ní àlà yóò ṣe wáyé olùgbọ́n ní ẹ̀sìn àrẹ̀sọ̀ ní ẹ̀sìn wọ́n á ní wọ́n sì gbọ́dọ̀ pàdé ní àárọ̀ bí aago méje láàárọ̀ bí àrẹ̀sọ̀ wá ní ẹ̀tọ́ pàtó wọ̀ lẹ́sìn tó dúpọ̀ lẹ́sìn bóòlù wọn wá sí wọ́n sì fi tí wọ́n wá lé lọ pàdé ibẹ̀ náà ní àlà bí àrẹ̀sà bá àrẹ̀sà bóò ti di láfẹ̀ jùmọ́ nù bóò ti di bí 5 láfẹ̀ tó bí àṣùbà tó olúmọ wá wò dàbò tó ń lẹ́sìn ẹ̀sìn tó sì dàbí ọkọ̀ nígbà náà gbà mélòó ni wọ́n èlò tó wọ́n fi kìlómítà lọ lẹ́gẹ́dẹ́ tó yẹ balẹ̀ máa rẹ̀ sàlọ́wọ́ àrẹ̀lá ìsìlẹ̀ àwọn láti àṣùbà lórí lò àwọn ti lọ wọ́n ti rìn jìnnà gan-an ilé tí olùgbẹ́lẹ́sẹ̀ yọ pàdé báyìí hàn tí wọ́n lọ sí débi lẹ́nu àárọ̀ ìdórí ọlọ́run ọgbọ́n tó lú gbọ́ngbọ́n tó ṣe bá lẹ́sà ọ̀gbọ́n ni ní àrẹ̀sà fi kó ilẹ̀ tó pọ̀ gan-an báwọn ṣùgbọ́n ara ní ìsìn lábàdí Òṣogbo ní ìsìn ilẹ̀ àrẹ̀sà wa tò ní ìbálòpọ̀ ara ní ìsìn ẹgbẹ́ òkè ní àrẹ̀sà wa ní àwọn adébìbò àjọpọ̀ ní àmọ́ gbogbo àjọṣepọ̀ lẹ́yìn Yorùbá ìlà wa ń lọ sí Olúkòyí wọ́n wà ní sáyé bíbí tó táwọn bàbá bá wá sánìbọ̀ níjọ́ ní tí àrẹ̀sà fún lágbára ní àti Olúkò àti Olúkòyí tí òjò bá ń rọ̀ tí bá ń wọ́ sí gbẹ ìlúwọ́ ọ̀gbẹ amọ̀mọ́ wa mọ̀ wá gbẹ ọ̀rọ̀ Olúgbọ́n òrò àrẹ̀sà ọ̀rọ̀ Olúkòyí mà gbó láti òòrùn kíkí láfọ́ ọgbẹ́gẹ́ ìgbọ́ ọgbẹ́ o àṣẹ lábàtí àrò sí máa rọ̀ wọn òun sì gbà yóò sì gbẹ láti gbà yẹn ní àwọn ọba yìí ìgbòho fún wọn sílẹ̀ tí àtìgbọ́n máa kóra wá jẹ gbogbo ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ o ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o tí ọmọ Yorùbá náà sì wà lẹ́ka yóò ní jọ bàjẹ́ o ẹ gbogbo àwọn bẹ́ẹ̀ sí wáyé àwọn ìyẹn yẹn pọ̀ lọ́dọ̀ wá yìí ní gbogbo ní kéjú ní sábẹ́ ní bẹ́ẹ̀ sì wà ní àwọn tó gbòòrò wọ́n bẹ ní ọjà ní ìsirẹ̀ àwọn kútọ̀ ní wọ́n bẹ ní ọjà ní ìsirẹ̀ àwọn àdìsètò ní tí àwọn sọ pé sáfà wọn láyé ayé bẹ́ẹ̀ o àwọn àdìsẹ̀ wá wà ó ti kọ́lé chọ́ọ̀tì kan náà láyé ọdọ àwọn èèyàn wọn náà wá tó máa gbéra láti lọ sọ́hùn láti ṣe ìrere wọn ní ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ mẹ́rin ṣùgbọ́n ní ìkòsí táwa fẹ́ mọ́ sí báwọn tí mi wá àjọmọ̀ yóò bí ọmọ àyà ọmọ bàbá yín ẹni pé àwọn asáàbẹ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ yìí sí kò sí ìta ìbí Yorùbá ní sọ náà náà ń sọ
ìyá ọmọ bàbá ni wá bí ẹ ṣe wà ẹ ní rí jàmbá o ẹ ní sí jẹ ẹ ní sí mú aṣọ ni mo lè sọ yín mú òògùn ọdún tì yín agbègbè ọdún tì yín ọ̀nà yín ọdún tì yín gbogbo ilẹ̀ Yorùbá yóò dùn tì yín o orí adéwo la dé yóò dùn tì yín o ẹ ní bí bàjẹ́ o ẹ̀yàn bí bẹ́ẹ̀ ṣe ní láyé ọmọ yóò tó ga jù láyé lọ àwọn agbóhùn ní pàdé ayọ̀ sí pàdé àmọ́ ní ayọ̀ tí ẹ fi lé sí ayọ̀ náà lẹ́yìn pàdé yìí tó gbogbo tí máa wá tí lọ gbogbo àtẹ́dàpọ̀ gbogbo àwọn déètì ẹni bá ti ń súnmọ́ tó ẹ̀dàpọ̀ máa wà ní ẹ̀ka náà fún alábọ̀ àwọn náà wà ní pàdé àwọn náà wà lójú òkú àwọn náà wà ní kókò pé àwa ò ní ìsà àwọn àlọ́gbà náà bí àwọn ìwà ìsìnwá o àdúrótì tí òfin lè kó àwọn ìwà lẹ́rú tí àfin lè jẹ àwọn èèyàn wa àjọ nípa àjọ lóògùn àjọ sọ láti gbà pé ẹnìkan tó kù nínú wa ní ìsìn fún bàbá yìí ọlọ́run ọ̀yẹ̀ fún wa gbogbo àná ní nínú àdúrà ní aláàfin kí òun náà wà lórí ipò ọlọ́run lè jẹ́ ẹ̀rí jàmbá o gbogbo ọ̀nà jẹ́ ẹ̀rí jàmbá o atọ́lá yóò fi padà lẹ́yìn yín o ẹ̀ lálàáfíà o gbogbo àjàyí láàjà o adúpẹ́ lọ́wọ́ yín gidi gan-an ẹ̀sìn adúpẹ́ ẹ̀kọ́ àbẹ̀wò wa o nínú wa lò gidi gan-an. mo ní sábẹ̀ máa ṣe pàdé ní ìfẹ́ gbogbo wa ajẹ́wò alára ọwọ́ nínú ìmọ̀ ìdá olóko òdò àìsàn olóko pé àwọn èèyàn wa wọ́n wá sílé olùyà sí ní jẹ wọ́n lọ́wọ́ olùmọ̀ sí ní dààmú tí fọkànbalẹ̀ wà ìwádìí sí àwọn nípa ìlú tí àwọn àṣà láì pé gbàgbé àti gbèsè ìpàdé ìwọ̀n tẹ̀síwájú ọ̀hún ní àná wọn ó ní àwọn máa gbé adé tí gbogbo kálukú gbé adé Odùduwà ni adé Yorùbá ni ìyá òsì gbọ́dọ̀ jẹ́ ọmọ Yorùbá ní gbogbo bí tí wọ́n bá wà ó ní bí ìrìn àjò tẹ wá fún wa bá wà yìí ìrìn àjò tí ó wà fún kí ó lẹ́sẹ̀ ilẹ̀ tí ó tún kí ó kí orítorí yìí ṣàkíyèsí gan-an yóò máa gbé ní kó làwọn èèyàn wa lọ́wọ́ kó láásì kó láàrin o tó náà kí ló ń ṣàkíyèsí wọ́n wá ṣe ètò wa kóra ẹ̀ka wa ní ìsìn gbogbo agbọ́dọ̀ tó wá nípàdé pé àsìkò déjì tẹ bá mú ọlọ́run ó sọ wa ògbó ó sọ wa ayé ó sọ wa wà á pọ̀ yín nílọ láti wá fi ìdílé ìmúlẹ̀ gidi gan-an ẹ̀ lè rí jàmbá o yóò yóò dé bàjẹ́ o ẹ̀mí gbogbo àlàáfíà náà fi ní tù yín o àwọn tó la yóò dùn sí yín o odò ó dùn sí yín o ọ̀nà yóò dùn sí yín o odò ó dùn sí yín o ilẹ̀ yóò dùn sí yín o lóko fún ìlànà náà o lílọ bíbọ̀ yìí ìròyìn ọmọdé o ọ̀kan bí tó tó gbogbo gbé kalẹ̀ gbogbo àti gbé kalẹ̀ agbẹbi tó gbé kalẹ̀ ọ̀rọ̀ yẹn tó gbé kalẹ̀ ọwọ́ tó gbé kalẹ̀ kò ní jẹ́ dídá àbá ṣẹ́gun àyàyí lẹ́sì sẹ́ gbogbo àwọn ṣẹ́gun fún yín agbẹbi ọ̀ṣẹ́gun fún yín ọ̀rọ̀ yẹn ọ̀ṣẹ́gun fún yín orí adé mẹ́rẹ̀ẹ́dínlógún ti bẹ lóṣù fẹ̀ yọ ṣẹ́gun fún yín àyọ̀gbà yín o tí wọ́n bá ti sọ ayé síta báyìí ìmọ̀ àpàdà wọnú ní gbogbo bí tẹ́ ẹ bá lọ ẹ mọ̀ wọlé láyọ̀ ìfọ́ òní kọ́ yín o ìfọ́ èké yín o ẹ̀ ní bí jàmbá o àmọ́ rírì bí ẹsẹ̀ wá bẹ́ẹ̀ ṣe wá sọ́dọ̀ wa torí prógámù ti ìlànà òjò nínú àwọn àti tẹ́lẹ̀ láì gbogbo ẹ̀ pẹ̀lú ìgbogbo ẹ̀ nínú àwọn tó gbogbo àwa ìlànà ìwáyé pàápàá jùlọ olùgbọ́n ìtàlógbé àrẹ̀sà kalẹ̀ ẹni pé bá tí àwọn àyè gbé àwọn orin tí wọ́n ń kọ́ kalẹ̀ tó wù
wọ etí púpọ̀ so àrẹ̀sà ìbejì ni àrẹ̀sà adú àrẹ̀sà apá ìlú yẹn wà náà so àrẹ̀sà ló bí méjì àrẹ̀sà kó so ní ọ̀dọ̀ wa tẹ̀tẹ̀lẹ̀ so ọwọ́ bí méjì so àwọn méjèèjì máa ń jẹ́ àsóyè máa jẹ́ àrẹ̀sà wáyà wọ́n wá ń jẹ́ àsóyè táyé ló wọ́n jẹ kẹ́hìndé ló wọ́n jẹ ní wọ́n á yẹ ìgbìmọ̀ ní wọ́n á jẹ òtò pé bóòlù afẹ́ àwọn tí wọ́n fẹ́ lè yìí àmọ́ kọ́ ọlọ́run ṣe àwọn ìgbìmọ̀ ọlọ́run wá fi sí wọn lọ́kàn ní wàhálà nù èyí tó dúdú bí níwà yìí kó wọn máa jálẹ̀ sàdúdú èyí tó pupa nítorí àti èyí kó wọn máa jálẹ̀ sàpupa. Ibo ni wọ́n wá fẹ́ máa gbé sínú ìlú kan náà wọ́n gbọ́ máa gbé àìrọ́bà méjì lórí ẹ̀. Ní wọ́n á ní wọ́n á tún jókòó pẹ̀lú àwọn ìgbìmọ̀ tí wọ́n lọ wọn kìlómítà mẹ́ta kí àrẹ̀sà tó wà ní kìlómítà sọ́ọ̀nù àrẹ̀sà tó bá kọ́ wà ní kìlómítà ìsìkì. Bí àwọn méjèèjì láti jọ wà kìlómítà mẹ́ta ní síra wọn báyìí. Tó wá pín ilẹ̀ yẹn làwọn àlòkè ìlú àìsí gáàsì àrẹ̀sàdú àrẹ̀sàpá bí a sì gbọ́ wà fún ọmọ tí a lè dá àwọn òyìn títà gbé kalẹ̀ tí ó sì ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá pé kí wọ́n bí bèèrè títa yọ ọjọba tíkà ìdí ọjọba nínú nǹkan ní Nàìjíríà yọ dára fún ẹ̀mí yóò ẹ̀ lálàáfíà ẹ̀ gbádùn ayé aṣọ yóò lè sọ yín agbélépò ní gbé nípa ẹ̀ẹ́gbò ẹ̀ẹ́tọ̀ ẹ̀ẹ́làláfíà ojú ọgbẹ́ yìí o ojú ọgbẹ́ yìí o alárògbò tì agbẹ́gbòdò tì ọ̀nàmàgbòdò tì ọ̀yọ́gbò tì ikú àbáyọ ọ̀gbò tì gbogbo orí alógbò tì orí àrẹ̀sọ́gbò tì orí àrẹ̀sàmú orí àrẹ̀sàpá orí olúgbọ́n orí ojútò lóògbò tì yé o lówó yóò ní bàjẹ́ o ẹ̀ẹ́dì náà ẹ̀ẹ́dì jẹ ẹ̀ẹ́dì mú bẹ́ẹ̀ ti tọmọ nínú ọ̀gá ìgbà ìgbọ̀ ẹ̀ẹ́dì dààmú ẹ̀ẹ́dì sẹ́yìn o ẹ̀ẹ́dì sínú ẹ̀ẹ́dà lé o ẹ̀ẹ́dà láàfíà o. lẹ́yìn àdúrà gbangba tí bàbá ṣe fún ọmọ tí àrẹ̀sà ṣe fún onípópó wọ́n ti wá wọlé wọ́n lọ ṣe àdúrà ti inú ilé ti ìyẹ̀wù fún ọmọ wọn kó tó di pé wọ́n fún ní adé. Onípópó gba adé ní ọ̀dọ̀ àrẹ̀sà ó gba adé lọ́dọ̀ Ògúnléèlá ó gba adé lọ́dọ̀ Olówú gbogbo ibi tí Onípópó ti gba adé tó ti gba ẹ̀bùn ni ẹ ó rí nínú àwọn fọ́nrán tí ó wà ní ẹ̀yìn fọ́nrán wọ̀nyí gbogbo wa ẹ jẹ́ ká wo gbogbo àwọn fọ́nrán wa adé náà ni ẹ̀ ń wò yìí òun ni Alákétu ń ṣe àdúrà sí lẹ́yìn tí Alákétu ṣe àdúrà sí adé yìí oníṣàbẹ̀ náà ṣe àdúrà sí bẹ́ẹ̀ náà ni gbogbo wọn ṣe àdúrà sí nìkankan kó tó wá gbé fún Onípópó gbèrè ilé ẹ jẹ́ ká tẹ̀síwájú lórí àwọn fọ́nrán tí à ń wò lórí pa ìrìn àjò ìpè bíi ti Onípópó sílẹ̀ Káàárọ̀ Oòjíire adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọba ilẹ̀ Káàárọ̀ Oòjíire pátá adúpẹ́ lọ́wọ́ Olúgbọ́n adúpẹ́ lọ́wọ́ Àrẹ̀sà adúpẹ́ lọ́wọ́ Ògúnléèlá adúpẹ́ lọ́wọ́ Alára adúpẹ́ lọ́wọ́ Àjèrò gbogbo àwọn ọba tí à ń dárúkọ ìpátá ni adé ààfin wọn tí wọ́n lè ṣe dáadáa sí wa àdó Olówú ni ó kàn lẹ́yìn ibi tí adé yìí kí ló ṣẹlẹ̀ ní ààfin Olówú èyí tó ṣẹlẹ̀ láti Olówú tó já o ẹ jẹ́ kí a wá fídíò ti ọ̀dọ̀ Olówú ti Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn níbi tí bàbá wa Àrẹ̀mọ Ọbásanjọ́ ti gbé wa lárugẹ tó ti gbé Onípópó lárugẹ ẹ jẹ́ kí a tẹ̀síwájú ká máa wọ àwọn fọ́nrán wọ̀nyí lọ díẹ̀díẹ̀.
oníkókó láti wá sí ààfin ọba Àjànàkúpa ọba Moses Ọláyíwọlá Àjíbóyè kẹta gẹ́gẹ́ bí ọmọ Odùduwà sẹ́ńsì wàá bẹ̀ wá wò sẹ́ńsì wàá kí wa a ní nǹkan ìbùkún sí tá a lè fún ọjà lè mú lọ ọ̀hún tọ́jú ọdún ju adé lọ tí gbogbo àwọn ọmọ Odùduwà máa dé ẹ̀bùn tí mo fún wọn ní àpapọ̀ ọmọ ọba ìlú Ìrẹsàkúpa gẹ́gẹ́ bí Odùduwà lọ. Bádé ọlọ́run àjẹjẹ́ ọ̀bẹ ọmọ yìí ti kọ́ lódò ọmọ ilé gbogbo ìgbàwọlé. Ìdàbò yìí sí ibi yóò ní ibi o ẹ lálẹ́ àgbára o ẹ gbàgbá yìí o ayọ̀kẹ́ ilé náà lẹ́bàá yìí o àtẹ́bà máa ta ilé adé èdè ní wà ní gáìsì ẹ̀yìn wà ní bíbà nílé ẹ lálẹ́ àgbára o ẹ̀kọ́ tí mo fi lé o. Ibi ni a parí ayẹyẹ ti ọ̀dọ̀ Àrẹ̀sà Apasí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. A kí gbogbo ẹ̀yin tí ẹ wo fọ́nrán yìí látòkè yìí ẹ jọ̀wọ́ ẹ wá ibi tí ìrìn àjò ìpè bí parí sí. Ó parí sí ààfin Olówú. Ẹ jẹ́ kí gbogbo lọ wo ohun tó ṣẹlẹ̀ ní ààfin Olówú. Ẹ jẹ́ ká lọ wo itú tí Ọbásanjọ́ pa. Ẹ jẹ́ ká wo itú tí gbogbo ìlú Òwu pa. Ẹ jẹ́ ká lọ wo itú tí gbogbo àwọn lọ́balọ́ba tó wà ní abẹ́ Olówú tí wọ́n pa lórí ìrìn àjò onípópó, ìrìn àjò ìpè bí onípópó tí wọ́n sì ṣèlérí láti péjọ ní ìlú Grand Popo láti dé adé yìí ní ọjọ́ tí a bá fẹ́ dé adé onípópó. Onípópó èémí rere bàbá wa.